ẹ̀gbọ́n mi Kóìkì ẹ wò màálù ẹ wò bọ́n ṣe bọ ọ̀gẹ̀dẹ̀ jẹ lọ ẹ bọ́n ṣe bọ ọ̀gẹ̀dẹ̀ jẹ màálù ni gbogbo ọ̀gẹ̀dẹ̀ òun náà bàjẹ́ yìí o anybody ẹ wo kó bóyá dá anybody èmi níbi tí mo wà yìí èmi nìkan ni mo wà lóko èmi nìkan ni mo wà lóko kò sí ẹyẹ pẹ̀lú mi tó bá di wèé sìn anybody fẹ́ jápa ni ẹ wọ gẹ̀dẹ̀ ṣé mo kí wí máa ń wà lára ẹ̀ wọ́n ti jẹ gbogbo ẹ̀ ẹ ti rí ẹ wọ gẹ̀dẹ̀ bó ṣe rí kò sí nǹkan kan bẹ́ẹ̀ rárá ẹ ti rí ẹ wọ gẹ̀dẹ̀ wọ́n ti jẹ gbogbo orí ẹ̀ ẹ wọ gẹ̀dẹ̀ lọ́gẹ̀dẹ̀ ẹ wò ẹ̀gbọ́n mi sí ọkàn rí gbogbo ọ̀gẹ̀dẹ̀ wọ́n ti bàjẹ́ wò this is Balógun tó líìkì mọ àwọn tó kó àwọn Balógun tó ń dáko ní ara mi bèṣe òun lélẹ̀ àkọ́dé tó mọ̀ yẹn sọ fún wa o òun ni o ní Dangote ẹ wò ní bèṣe àwọn Fúlàní ẹ wò mọ ìbọ oko jẹ sí wọn kọ́ ní oko ìmọ̀ ẹ̀wọ̀ gẹ̀dẹ̀ wọ́n bà ọ̀gẹ̀dẹ̀ yẹn jẹ́ débi pé ẹ wò sí wọn kọ́ mẹ́mọ́ ẹ sì rí òun ni anybody ò lè wá sóko mi láti àtàárọ̀ tí mo ti ń bọ̀ mi ò pàdé yẹn kan mi ò pàdé anybody any single person mi ò pàdé ẹ wò ẹ̀mọ́ ìboko jẹ́ mi ò pàdé anybody báyẹ̀ wò ẹ ti rí ẹ wò ọkọ̀ boko jẹ́ ni ẹ ti rí